lọ kó bá ara mi. kí ló ṣe ẹ́ ń gbọ́ kí ló mú ẹ kọjá síbi jọ. wọ́n ní ọwọ́ ẹ̀wù jẹkújẹ ọ̀pọ̀. kí ló ṣe ẹ́. ó ń rẹ̀ mí láti inú mi mà. o ní malaria ni. ó ti mọ̀. Tinú. Àṣírí èyí ti lóyún náà. Oyún. Olórí burúkú lẹ́yìn. Ẹ má bínú mà. Olórí mọ́ mi lára nínú ilé mi. Ṣé tó wá ṣe nìyẹn? ó pọ̀ tí ẹ ti bàjẹ́ bí mo ṣe ń wọ ẹ̀yẹ̀ o. sọ́ọ́rí bí mo ṣe ń wọ ẹ̀ tó rọra kúnlẹ̀ yẹn dídìdì ẹ̀ báyìí kò bọ́ síta nù lé mi. Ẹ má bínú. ayé ń ṣí ẹ́ ni. Bàbá. Abájọ tí àròyé yìí náà pọ̀ dáadáa báyìí. Èmi ọmọ kankan pa ẹ o. Ẹ mọ kí ni? ń gbọ́ mi mọ kankan pa. Ṣé mo ṣe ń wò yìí? ṣé mo gbé ńgbà tó débi ó wọ̀jọ aṣọ ẹyọ kan lọ ìkejì tó fi sínú nylon bag débi aṣọ òbúra náà pé. Adé ti fi nulẹ̀ inú ilé yìí. ṣé bí mo ṣe ń wọ ẹ yẹn tó o bá ti ń dìde báyìí kó o bọ́ síta nù lẹ́yìn. Akọ́yà fún ẹ. Madam. Àwọn bí àwọn yẹ̀ wò ó. Wọ́n kú ẹ ní torí wọ́n ṣe mọ́. Àbí kúlẹ̀ ẹ bẹ̀ tí a lọ sọ́kọ̀ wo ní òwe òwe lọ sí ẹ̀kọ́. Màsàbí lọ sí wọ́n ní ẹ̀kọ́. o má jẹ́ kí wọ́n bẹ̀ ṣẹ̀ká wọ́n lè kọ́ bí ẹ̀ka lè láti bí má lè kọ́ bí ẹ̀ka lè láti bí ti bá dẹ́ tẹ̀mí sí. Má jẹ́ kí n tún rí ẹni ilé ìmọ̀. Madam ẹ mọ̀ pé ìwé ìwé Yorùbá lábẹ́ ẹ̀hó ó ní òkú ní oruru ká wà ruru ẹ bá ń ṣe sùúrù. ẹgbẹ́ ni burúkú sáwọn kò ṣì kó lọ́nà fún mi. ti ṣe pẹ̀kí ọlọ́gẹ̀ tí mi pé ọ̀dáwẹ̀ ti ṣe pẹ̀kí. Àlọ́ ṣàṣejù tó ń jẹ́ sẹ́ni ṣàṣejù tó ń jẹ́. Abe ó mọ ojú ọ̀nà àwọn àbí kí ló fẹ́. wà á dẹ̀ múra títí owó òwò ẹ̀ṣẹ́ tà ń tọ́jà nìkan náà ni. gbogbo nǹkan tiẹ̀ kánjúkánjú ni kí ni nǹkan tó tún dé ń sìn. iná ti jojo rí kókó. kí ló tún dé. ó ti ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. Tinú ọmọdé mi tó lóyún kò ṣáà mọ ìbú ọ̀lọ́rọ̀ yún ọ̀hún gbà yẹn. ọmọ ẹ̀ ó ti sá lọ ìyàwó mi ti kó náà bù ti sá lọ. dúdúdúdúdú ó fẹ́ sọ fún mi pé ẹ ti ṣe kankan. ẹ mú fún un kò jọ ni. Báyọ̀ bàbá ńlá mistake ló ṣe yín náà ó sọ fún mi kó mú ọmọ yìí débẹ̀ kó dẹ̀ fún 20,000 torí Ọlọ́run. ó ṣe àtìmúyàn débi tó bá lọ ṣe débi tí ò ṣe é sí náà màmá lé mi kiri náà kí ni màá ṣe ń sìn. ìwọ náà ìdí omi advice àti mo ní mi ò tún ní olùmọ̀ dámọ̀ràn kan ṣáà bá mi wá bó ṣe rí oyún yẹn jẹ́ ká wá bá a ṣe máa wá rí. eléyìí wá sú mi o nítorí mi ò rú orin tá a fẹ́ kọ sí gbẹ̀dúró eléyìí. dáhùn náà ó ti ń pẹ́ kó tó fún mi ní advice jọ. òun gbogbo ẹ fò lọ lórí olúwa yìí ń sìn. àbá ìkó sá lọ ìbò òórùn yín gbà yẹn wò wá rí advice báyìí. Báyọ̀ wàhálà ti máa ń pọ̀ jù ṣé ìsín bẹ́ẹ̀ nígbà tó ń ṣe fakafiki yìí náà. nǹkan tá a máa ṣe ni pé jẹ́ ká máa lọ bóyá ká tó débi tá à ń lọ tí n bá máa fi ro méjì mẹ́ta papọ̀ àmọ́ ibi tá à ń lọ. wàá rò ẹjọ aláti wárí nítorí mi ò mọ bí ṣe ṣe lé ìbáyìí sí wàhálà yẹn lé jọ. ìwọ náà ló rúyún lórí mi ò mọ bí wọn kọ lọ. ọmọ ìbí báyìí mọ́ kí ló wá rí iṣẹ́ ló wá ṣe bí báyìí èkó wọn ló wá rà ọmọ rẹ̀ ti dégbẹ́ wọ́n ní mi ò fẹ́ wọ́n mo ti ní ọmọ ọ̀dọ̀ mi tó bá jẹ́ mi ìwọ ni wà á tètè lọ bá àwọn house boy ẹgbẹ́ tó fún ẹ lóyún ládùúgbò wà á lọ bá wọn wà gbóná ẹ lọ síbẹ̀ torí pé kí ni iṣẹ́ mi mo gbẹ̀ fún mi báyìí o lè ti lóyún yẹn mi ò lè bọ́ ẹjú tó wá bọ́ oyún inú ẹ jọ madam mi ò ní fẹ́ wojú yín o ẹ tètè mú ọmọ ìjáde kí á sì ń. ṣẹ́rí kankan tí òye yín mo fẹ́ fi yé yín Tinú gan ò bá tọmọ ọ̀dọ̀ wa mọ́ torí kì í ṣe ọmọ ọ̀dọ̀ mo ti kúrò nípò ọmọ ọ̀dọ̀ mo wá fẹ́ fi yé yín pé bí ẹ ṣe jẹ́ complete housewife nínú ilé yìí bẹ́ẹ̀ náà ni Tinú ti di complete housewife ní the same ilé yìí lọ́nà wo ẹ tí ẹ ti rí gbọ́ pé ọkọ yín ló ní oyún náà Tinú. bẹ́ẹ̀ni kí ni bọ́ọ̀lù ọmọ ọdún. dádì ẹ má
máa gbẹ̀mí ọkọ yín ni kò ní ìdíkẹ́ kó láyà jẹ́ náà madam ẹ tẹ̀kẹ̀ yín sí i má nà mí pàdé òkú ẹ̀ mo ló lọ ewu ti tẹ́tẹ́ má nà mí. Tani kí ro tèmi fún, tani kí ro jọ mi fún, àfọ̀bá òkè nìkan ló lè bá mi ṣe. Tàwa ni kí ro tèmi fún, ta mo lè bá sọ tèmi kó lè gbọ́ tèmi. Àforíṣọ́ ńlá bá òkè ló lè ṣe fún mi. Bímpé. Kí ló ṣẹlẹ̀ tó ló fẹ́ fi gba ìwé ilẹ̀ tí mú mi kí nǹkan kan tó ṣẹlẹ̀? Ṣẹ̀rí dáàdì mo ní ìdánwò kan ni mo dẹ̀ wò pé kò sí ọ̀nà tí mo lè gbà ti rí owó yẹn than to ta ilẹ̀ yẹn lọ because mo ti wo wájú mo ti wọ ẹ̀mí rẹ̀ ní tó lè yà mí lọ́wọ́ yẹn àti pé owó yẹn gan-an kì í ṣèmi gangan ni mo fẹ́ lò Báyọ̀ ni mo fẹ́ fún dáàdì ó fẹ́ fi ṣe nǹkan kankan mi ì dẹ̀ fẹ́ kó pẹ́ jù. Báyọ̀ Bímpé kí ló dé tó ń sọ̀rọ̀ bí ilé ó fẹ́ gba ìwé ilẹ̀ màmá ẹ̀ lọ fún ọkọ ẹ̀ tó bá dọjọ́ ọ̀la tẹ́nitọ̀ ń bá sọ pé òun mọ nǹkan kan pa ẹ̀ kí ló fẹ́ sọ tó bá wá fẹ́ ìyàwó lẹ̀ ṣé àtiwọ́ àtìyàwó ẹ̀ lẹ́jọ́ máa pín àbíbò. dáàdì ẹ sọ pé Báyọ̀ máa fẹ́yàwó lé mi pé ó lè fẹ́yàwó lé mi lọ́jọ́ iwájú ṣé ẹ mọ̀ Báyọ̀ ni Báyọ̀ tí ò lè bá obìnrin sọ̀rọ̀ tó ṣe wípé ó tijú ju kí ló dá sílẹ̀ lọ kò lè sọ̀rọ̀ méjì báyìí tá a ti máa ká lẹ́yìn tó ṣe pé ńgbà tó fẹ́ fẹ́ mi ẹ ti gbàgbé àbúrò màmá ẹ̀ mà ló rán sí mi pé kó lọ bá mi sọ̀rọ̀ Báyọ̀ Adébáyọ̀ tèmi ọmọ sàlàkọ ó tó bẹ́ẹ̀ ó lè fẹ́yàwó lé mi dájú. àwọn àgbà ń pòwe ní ọmọdé ṣubú wo wájú àgbà ṣubú wá wẹ̀yìn ọ̀rọ̀ ìwé ilẹ̀ ibo lẹ́bàá dé o. dájú kò sí yàtọ̀ wọn kan wọ́n wọ̀ sísì náà ni. mi ò gbọ́ ọ. dádì mo ti ta lẹ́yìn mo sọ fún yín gbà yẹn mo ti kówó ẹ̀ fún Báyọ̀. ó ti ta wọ́n ní ọ̀rọ̀ àgbà bó ṣe láàárọ̀ àṣẹlójú alẹ́ tó mọ̀ pé mo bá ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn ó ní ọkọ ẹ Báyọ̀ ó dára àbọ̀ ẹ̀rẹ́ o ogún tiẹ̀ ló lọ gbé síta kí ló dé fẹ́ ṣe ẹ̀. dádì ẹ má ṣe yẹn jù ẹ má ronú mọ́ ẹ jù dádì. pàtíyà ẹ ti kú mo ti sọ pé mi ò ní fẹ́ yọkan pé méjì fún tí wọ́n bá dẹ̀ ń pàdé lọ́hùn àjọ máa ríra mọ̀ pé ìwọ fúnra ara ẹ̀ ló ṣe gbogbo wàhálà ẹ̀ fúnra ẹ̀ torí ìkìlẹ̀ ibi ọkàn ẹ̀ wà ó ti wà sókè púpọ̀ jù ó yẹ kó rí bẹ́ẹ̀. Báyọ̀